Archbishop Ọ̀yọ́ láàrin. Ayo Ladigbolu ni ó kọ mi, ọmọ Ọ̀yọ́ ni mí. Ojú ni yín iṣẹ́ ìmọ̀ ìfọlọ́kọ̀ ojú tó ṣe ń bọ̀ yìí ká sọ pé òun ẹja ńlá ni òun wá gbé tó jẹ́ pé ẹni tó mọ ti fún tẹ̀dọ̀ Ọ̀yọ́ tó mọ tinú tẹ̀yìn òun ò lé. Ẹ bá wa sọ ní ṣókí nípa bàbá wa Abdulgani Ajokide. Bàbá wa tó lọ yìí ẹja ńlá ó lọ nínú ibú, bíi pé erin lọ nínú igbó ni ó jẹ́ fún wa lọ́yọ̀ọ́. Torí àwọn tó bá ka tí mo kọ nígbà tí a gbọ́ pé bàbá pé wọ́n ti lọ sinmi, mo ń láyé gbogbo ayé níbẹ̀ pé Archbishop Ọ̀yọ́ láàrin. ìmáàmù tó ní òye àti ìmọ̀ tó jinlẹ̀ nínú ẹ̀sìn mùsùlùmí bí wọn kò tí ì jẹ lọ́yọ̀ọ́ rí. Torí pé kéwú tí wọ́n ké nílé, wọ́n tún kéwú lẹ́yìn odi, wọ́n kéwú ní Saudi, wọ́n kéwú ní Egypt, wọ́n ti tún wá jẹ́ olùkọ́ àgbà láàrin àwọn tí ń kọ́ gbogbo ayé ní kéwú ní Abẹ́òkúta kọ́lọ́hún ó tó mú wọn dé ipò Imam Agba Ilu Oyo. Ní ti òye ìmọ̀ ẹ̀sìn mùsùlùmí, ní ti ìmọ̀ lárúbáwá, ní ti ìjìnlẹ̀ tí ẹ̀sìn mùsùlùmí dálé lórí, àti ní lèmọ́mù àgbà lọ́yọ̀ọ́ tó ta wọ́n yọ. Nítorí náà ẹ̀dùn ọkàn ló jẹ́ fún wa pé irú wọ́n fi wálẹ̀ wọ́n lọ, ṣùgbọ́n a mọ̀ pé Ọlọ́run tó ní wá òun náà ló ń pè wá ń gbọ́ ọba wù. Bí ó ṣe ká wa láa tó, a tún dúpẹ́ lọ́ Ọlọ́run ni, torí àpẹẹrẹ rere tí wọ́n fi ilẹ̀ pọ̀ tí ó sì ṣe é parẹ́ láéláé. Torí Ọlọ́run ṣe kì í ṣe báwọn kan dá ilé kéwú madarasa lásán lẹ̀, wọ́n dá ilé ìwé lẹ̀ tó jẹ́ pé títí ayé ni àwọn ọmọ tí máa gba ìmọ̀, wọ́n máa gba òye lórí ẹ̀sìn mùsùlùmí, lórí ìmọ̀ àlùkùránì, tí ó sì máa mú kí ẹ̀sìn mùsùlùmí ó gbòòrò sí káàkiri àgbáyé. Nínú ìrìn àjò wọn, Ọlọ́run wá dá wọn lọ́lá débi pé ní gbogbo ilẹ̀ Yorùbá Ìmáàmù Ọ̀yọ́ ò ṣe fọ́ọ̀tì sẹ́yìn. Ní League of Imams and Alfas ní Ọ̀yọ́ State, àwọn nígbàkejì alága, wọ́n gbé ọlá Ọ̀yọ́ ga ọjà òun àti ìdúpẹ́ lọ́lọ́run àti alihamudulilayi nítorí ìgbé ayé wọn. Ọ̀rọ̀ kan lọ lórí ẹ̀rọ ayélujára, wọ́n ní Ọ̀yọ́ Aláàfin lọ́ba àti wọ́n á ní ìmáàmù. Ká sọ pé àdánù ńlá méjì ó ṣẹlẹ̀ sọ́yọ́. Wọn ò parọ́. Wọn ò parọ́. Gbogbo mùsùlùmí, gbogbo ẹbí Ajokide lápapọ̀ àti gbogbo ọmọ kéwú tó fi mọ́ gbogbo àfa. Ojú Ọlọ́run náà la máa wò, torí àṣeyọ̀wù lolódùmarè, àrà tó wù ló ń dá fún wa lọ́ọ́lọ́ yìí. Mo sì rò pé ntọ́lọ́run sọ fún wa ni pé ipa táwa náà bá lè kó láti rí pé àwọn àyè tó ṣòfò adí wọn ká tètè múra sí i, torí pé Ọlọ́run ò ní tòkè sọ̀kalẹ̀ wá bá wa ṣiṣẹ́ wọ̀nyí. Àlọ́ba lóòótọ́, ebe èèyàn náà ni ọ̀yàn ọba. Bọ́ba bá sì ti dórí ìtẹ́, kọ́ba ọ̀yàn lè mọ́ mú. So ọwọ́ wa ló kù sí o. But mo wá ń bá gbogbo ẹbí wa pátá korogodo, pàápàá ẹbí Ajokide kẹ́dùn ní ti bàbá yìí tí Ọlọ́run pètè kó wá sílé. Ọlọ́run lolùtùnú yóò tu gbogbo wa nínú. Àwa náà tá a jọ ń ṣèlú, torí iṣẹ́ rí gbogbo iṣẹ́ ìdàgbàsókè tá à ń ṣe lọ́yọ̀ọ́ kò sí ìtì ọwọ́ ìmáàmù wa yóò sí ń bẹ̀ o. Nígbà tá a dá ìgbìmọ̀ atúlù ṣe é lẹ̀, àwa rẹ̀ lájọ dálẹ̀ lábẹ́ igi mọ́ngòrò lọ́gbà foríkorí ní Ladigbolu. Nígbà tá a tún dá ní Ọ̀yọ́ State Forum lẹ̀, àwa rẹ̀ ni. Tẹ́ ẹ bá lọ wo ìwé lọ́dọ̀ ìjọba tí wọ́n fi ó kọ àwọn ẹgbẹ́ tó ní àṣẹ ìjọba alẹ̀ tí wọ́n ń pè ní Corporate Affairs Commission, borúkọ bàbá yìí ń bẹ as trustee fún New Ọ̀yọ́ State Forum àti fún Ọ̀yọ́ Metro Development Association. Iṣẹ́ ìdàgbàsókè kankan tí ń lọ ń lu yìí kò sẹ́yìn rẹ̀. So gbogbo Ọ̀yọ́, Ọlọ́run yẹn ni redípò bàbá yìí fún wa. Ẹ jẹ́ á mọ́kàn, ẹ jẹ́ á gbà fọlọ́run. Ẹni ọ̀rọ̀ kan nípa àwọn tẹ̀fẹ́ tó gbogbo ẹ̀ létí. Kásàmọ̀ wojú Ọlọ́run náà ni gbogbo ohun tí ń dùn wá lọ́kàn, gbogbo ohun tí yẹn fi wá ṣèyí ẹlẹ́yà lọ́wọ́lọ́wọ́ pé kò ní gbá kọ̀ láwo, kọ́lọ́run fúnra rẹ̀ ó yàn fún wa.
dá wa lójú pé ní kò pẹ́ ní àwọn kọ́lọ́run yàn fún wa lásìkò tó wọ Ọlọ́run torí bá a lè kọ́lọ́run lójú òun lọ́mọ ètò rẹ̀ tó tò. orúkọ yín lẹ́kọ̀ọ́ sí. Bíṣọ̀bù àgbà Ọmọ Ọba Ayo Ladigbolu ló kọ́ mi kò ṣe o. ẹ wá gbọ́ ọ̀rẹ́ dàkún ẹ bá wa ṣèfilọ̀ fún gbogbo èèyàn lọ́la ọkọ̀ panápaná ńlá tíjọba àpapọ̀ rà fún 450 million. Ọ̀yọ́ nìkan ni a gbé ẹyọ kan ẹ̀ fún wọ́n ń gbé bọ̀ láti Èkó lọ́la láti 11 káwọn èèyàn wọ́ wá sátìgbà hall tí wọ́n wá pàdé ọkọ̀ yẹn kínú ìjọba ó lè rí tí a ṣe fún wa. 450 million. Àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan. Àjíṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ní ṣe bí bàbá ẹni kọ̀ọ̀kan.